ìyọnu Ọlọ́run ọba ìyọnu Ọlọ́run ọba òun lẹ máa rí. àgbọ́sọgbánù ní nígbà tá a gbọ́ wípé ikú bàbá yèyé Aláàfin èkejì òrìṣà Pánkó pé ọmọ Ìbírónkẹ́ ẹni tí ń bẹ nílé tó tún bara rẹ̀ lẹ́rù wípé bàbá ti daṣọ rọ̀gùn. kí dẹ́ ṣe mímọ́ ṣe adé orí ọ̀kìn. ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa bàbá wa Láàfin tìlú Ọ̀yọ́. gbogbo Ọ̀yọ́ ọmọ Láàfin òjò pàṣẹkẹ mọdé ọmọ Àtìbà. nínú orígbà adé orí ọ̀kìn. ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. ẹ mọ́ gbàgbé pé ní abala ọ̀tọ̀kùlú là á ti máa sọ pé ibi tán ti bí ẹ ò mátà ẹni tó bí ọ kò mátà. ìwọ náà lè dẹni ńlá o lè débi oríire o lè débi ògo. bákan náà là á máa sọ wípé òkè ẹni tó bí ọ Bọ́lá ńlẹ́ ló jẹ́ àbí. bó bá ń dùn ọ̀la ń dáadáa ọ̀la yẹn á wá pẹ́ bíi ti bàbá wa Láàfin tìlú Ọ̀yọ́. n ò mọ bí olórí gbèyàn rí o n bá lè yan tèmi adéyẹmí n ò mọ bí Aláàfin gbèyàn rí o n bá lè yan tèmi ikú bàbá yèyé ibì kan náà gbé lágbèyàn rí o kàdára ó bá bọ̀ ní ẹsẹ̀ ló máa ń sáré o orí òré àtọ́dá bọ́ọ̀bọ̀ òkun ẹ̀rí o adéyẹmí ọba bọ́ọ̀bọ̀ òkun ẹ̀rí mo bẹ́ sàwẹ́sẹ̀ àtọ́dá lọ́lọ́hún wẹ̀ tó mọ́rọ̀rọ̀ mẹ́lẹ̀ ṣayí o mẹ́lẹ̀ ṣayí sọ́wọ́ gẹ́gẹ́ Aláàfin ikú bàbá yèyé mẹ́lẹ̀ ṣayí o mẹ́lẹ̀ ṣayí sọ́wọ́ gẹ́gẹ́ ibi ọwọ́ ọ̀tún ṣe lókè ló wà lọ́jọ́ bá kú ọ̀run là lọ mẹ́lẹ̀ sọ́wọ́ gẹ́gẹ́. ọmọ ìyá ògbèrìn àbẹ́ ògbèrìn torí ikú bàbá yèyé Àtàndá. omi ìrọ̀lẹ́ ẹ̀gbọ́n mi adé mi kábíyèsí ọmọ bala dìgbòló Àtàndá ọba o bàbá ẹ̀ ọba ní. òrìṣà tó ń bẹ lọ́wọ́ dẹ́ẹ̀dẹ́ tó ń dẹrù bára ẹ̀ adé mi. ọmọ Ìbírónkẹ́. ikú bàbá yèyé Ọ̀yọ́ nílé máa Láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́ tàtìbàtìbàtìbàtìbàtìbà ọ́. òǹbó lọ́wọ́ gbogbo ó sì ń bá àwọ̀ fà pé kó dẹrù lẹ̀. àṣẹ o adéyẹmí àṣẹ o Àtàndá adé àṣẹ o Lámìdí àṣẹ o àṣẹ kó lè bá àdìjà àṣẹ kó lè bá àdàpọ̀ ní. kọ̀bá baládé mi lè rí gbẹ́dúgbẹ́ ní ìyẹn bá mi tọ́jú Aláàfin Ọ̀yọ́ mi sí ẹ tọ́jú Lámìdí fún wa. ẹ tọ́jú Aláàfin Ọ̀yọ́ mi sí ẹ tọ́jú Lámìdí fún wa. Ọ̀rànyàn lọ́kọ́ jẹ lọ́yọ̀ọ́. Ọ̀rànyàn lọ́kọ́ jẹ lọ́yọ̀ọ́. Ọ̀rànyàn lọ́kọ́ jẹ ní Ọ̀yọ́. èyí tí ń ṣe ìkan lára àwọn ọmọ Odùduwà gẹ́gẹ́ bí tàn ṣe gbé kalẹ̀. tọ́jú Aláàfin. kájọ pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. mi gbọ́. kíjòyè máa yan kó dé ìlú tòrò. àpòyún lé abitibiti rẹ̀ lásìkò Àtàndá o ìgbàlẹ̀ òní fọ́. àwọn yìí lẹ́rìn ìfàyà igi ìdálóko kó para lé. Àjàyí ti ló pèrò ọ̀nà lọ́jọ́ tó bí bá ń palẹ̀ a ò ní sí nílé lọ́jọ́ tó bí bá ń pọ̀nà a ò ní rìn ní tì í. àmín 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 àmín. Àtàndá Lámìdí. Àjàká. kò dé ìlú tòrò. ara àwọn tí wọ́n ti jẹ Aláàfin lọ́yọ̀ọ́ ni. ìtìrẹ lásìkò Àtàndá o ìgbàlẹ̀ òní fọ́. Ṣàngó ara àwọn tó jẹ Aláàfin lọ́yọ̀ọ́ ni 1252 ni Ṣàngó jẹ. Àjàká jẹ ẹ̀ẹ̀mejìlá Àjàká jọba nílùú Ọ̀yọ́. máa gbọ́ mi.
torí gbogbo Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹkẹ mọ́dé ọmọ Àtìbà Ọ̀yọ́ la wà yìí o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ti jẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ tó ń kọ́ ọba bẹ́ẹ̀ tó jẹ nílùú Ọ̀yọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ tó ọdún 1554 ni wọ́n gorí àlééfà nígbà tí ò sí àwọn ọmọkùnrin tí wọ́n jẹ́ àrólé. ó ṣe ń K1 Máyégún bàbá náà ló fi K1 jẹ́ Máyégún. Adéyẹmí lọ kọ̀kọ̀kọ̀ bí ẹni tún mi lọ́rùn akègbè. ọ̀rọ̀ pọ̀tọ̀ obìnrin ó sì já ọ̀pọ̀lọpọ̀ ogun ó ṣoríire lẹ́gbẹ̀ẹ́gbẹ́ bí ni owó àmọ́ lọ bí ọ̀dọ́ ọmọ pípa ń wò káwẹ̀ rẹ̀ mọ́ jàdánù. ọba lọkùn ńkọ́ ara àwọn kábíyèsí ni àjàgbó ńkọ́ ọba Jàyìn Bàbá Fọláṣadé ní sùúrù jí àrẹwà mọ́lá kábíyèsí àríwọ̀dá ńlá bíbí bàbá àdé lẹ́tọ̀ ọ̀dá ìwọ̀lá. gbogbo ọmọ Ọ̀yọ́ ẹ kú ara fẹ́ra kú. gbèrú ara ọba tó jẹ lọ́yọ̀ọ́ ni àmúniwáyé ara ọba tó jẹ lọ́yọ̀ọ́ 1738 sí 1742 bàbá wa Lábísí ńkọ́ àwọn bí ojú ọba tó jẹ lọ́yọ̀ọ́ ní 1750 Agbolú Ajé jẹ lọ́yọ̀ọ́ 1750 to 1770 mọ̀jẹ̀ ó gbé jẹ lọ́yọ̀ọ́ ó tó kan ọba Abíọ́dún. ẹ mọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ gáà. bàbá wa yìí náà ti lọ. bàbá wa yìí ti lọ. bàbá wa Adébáyọ̀ Fálétí tí wọ́n kọ Basọ̀run Gáà. wọ́n wá ṣe ní eré yẹn tẹ́ wá ṣe lọ́dún náà lọ́hùn ní gbogbo bíi late 80s kọ́ yẹn. àmọ́ wò ó wọ́n wá ṣe ọba Abíọ́dún Adégòólú wọ́n ṣe bí Basọ̀run Gáà bó ṣe hàn àwọn ọba Ọ̀yọ́ léèmọ̀ ọba tí Basọ̀run Gáà tó hàn léèmọ̀ lọ́yọ̀ọ́ mọ̀ pọ̀ kẹ́mọ̀ ni Basọ̀run Gáà gẹ́gẹ́ bí olórí ológun ni ó wá sọra rẹ̀ di tyrant sí wọn lọ́rùn pé ẹ wàá mọ̀ dọ̀bálẹ̀ ni o Abíọ́dún ìtàn yẹn ọjọ́ míì ni ẹni tá a wá sọ ń parẹ̀ lẹ́ni lọ́tọ̀ ọ̀kúlú wa ọba wa Lámídì Adéyẹmí kẹta mọ́ gbọ́ mi. Ọ̀yọ́ bàbá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ à ń sọ̀rọ̀ nípa ìkàn nílẹ̀ Yorùbá. a bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ à ń sọ̀rọ̀ nípa àṣà ìṣe. lára ọba tó tún jẹ lọ́yọ̀ọ́ ó lọ́ba Àtìbà atọ́ba tẹ́lẹ̀ Àtìbà atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Adélù Agúnlóyè ńkọ́ ara lé ibi tí wọ́n ti ń jọba nìyẹn. Adélù ó ní ọmọ àkọ́kọ́ tí Àtìbà tó bí ó di ọba lọ́dún 1859. lásìkò tiẹ̀ ni wọ́n ja ogun Ìjàyè 1860 to 1862 ni wọ́n ja ogun Ìjàyè Kúrúnmí wọ́n jọ ja ogun yẹn ni. ọ̀pọ̀ Ìjàyè là bá ránṣẹ́ sí pé kó wá ròyìn ogun Ògúnmọ́lá yóò ròyìn. ìgbà tí Adélù Agúnlóyè tó jẹ lọ́wọ́ kan Alólódù
àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Adéyẹmí ọba bàbá rẹ̀ ọba. Ọmọ Afọlábí ọmọ Abọ́láńlé ni bàbá wa Lámídì Adéyẹmí kẹta. Abọ́láńlé ni. Àmì èèyàn lè Bọ́láńlé kó lọ tẹsẹ̀ rẹ̀ òsì bẹ́nu. Èèyàn lè Bọ́láńlé kó sọ báṣubàṣu. Ṣùgbọ́n Adéyẹmí ò sọ báṣubàṣu. Ọlá tún wá pọ̀ sí i. Iyì tún wá pọ̀ sí i. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba tó jẹ́ wípé tán bá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí orílẹ̀‐èdè bòmíì tí wọ́n máa fún wọn lọ́wọ́ tiwọn. Ọba Adéyẹmí àkọ́kọ́ ni o. Àkọ́kọ́ ni o, number 1 ni. Adéyẹmí lọ. Ọmọ Ìbírónkẹ́ lọ. Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Ọláìwọlá Àtàndá. Ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 1938 ni wọ́n bí bàbá. Ìdílé Alólódù ni wọ́n ti bí wọn o. Bàbá wọn sì rèé, òun náà ni wọ́n ti kọ́kọ́ jẹ kábíyèsí tẹ́lẹ̀ nílùú Ọ̀yọ́. A lè mọ́ go into details nípa ti bàbá. Nígbà tí bàbá ó jẹ ọba, wọ́n wà níbi ọmọ 30 ọdún ó lé díẹ̀. Òun ni bàbá fi jẹ ọba. Wàá mọ̀ calculate ẹ̀. Bàbá ló dáúlà wọ́n ráyé wá. Bàbá ráyé gbé. Adéyẹmí tún rí ayé ṣe. Adéyẹmí Alólódù ọmọ Ìbírónkẹ́. Lára àwọn ọba eléyìí tó jẹ́ wípé bó bá lọ wọ́n wà lọ́yọ̀ọ́ ńjọ́ kan. A lọ ṣe nǹkan kan lọ́yọ̀ọ́ ni ní Federal College of Education Special. Àwa ń ṣe tourism káàkiri. Ọkọ̀ kábíyèsí wa ń lọ, mọ́tò wọn wá ń lọ. Jẹ́jẹ́ mọ̀ pé gbogbo àwọn èèyàn wọ́n ń dúró ní tí wọ́n ń bẹ̀rẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. Mo ní mọ̀ wo dáúlà láyé. Mọ̀ wo dáúlà láyé. Adéyẹmí wa ti lọ o. Ládìgbòlù. Ọdún lórí àlééfà báyìí. Nígbà tí wọ́n lo 50 ọdún lórí àlééfà rẹ̀, àmọ́ nǹkan kan ni wípé ò gbọ́ o. Ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni wípé kò sí bó ṣe lè dùn tó. Kò sí bó ṣe lè dùn tó yóò tànjọ́ kan. Ọlọ́run ọba nìkan lọ́ba tí ò ní kú. Gbogbo Ọ̀yọ́ abáyín kẹ́dùn. Ẹ̀gbọ́n mi Bíọ́dún Adéyẹmọ bídì ní gbogbo Ọ̀yọ́ mo bá yín kẹ́dùn. Ẹ̀gbọ́n mi Dr. Yunus Abíọ́dún Akíntúndé mo bá yín kẹ́dùn. Ẹ̀gbọ́n mi Engineer Idris Adéoyè mo bá yín kẹ́dùn. Alhaji Wasiu mo bá yín kẹ́dùn. Gbogbo yín pátápátá bá yín kẹ́dùn gbogbo ọmọ Ọ̀yọ́. Kì í dùn kó mọ̀ rún. Ẹni tó bá bí sílé ọlá tún rẹ̀ bí. Bó o bá túnra rẹ̀ bí Ọlọ́run ní í ṣe ọ́ ní bọ́lájẹ́. Àfilé yìí a fi celebrate bàbá wa Adéyẹmí tó lọ kọ̀kọ̀kọ̀ bí ẹni tú mi lọ́rùn àkègbè.
bismillahir rahmanir rahim. Ọlọ́run mà lóye ìdí tó fi ṣẹ̀dá kú tí ó bá ṣe kó ló mọ èmi lóde tí àwọn kú. Ọlọ́run mà lóye ìdí tó fi ṣẹ̀dá kú tí ó bá ṣe kó ló mọ èmi lóde tí àwọn kú. Ọmọ ní kú ọ̀fọ̀ tó dọ̀fọ̀ ní kú. Ọ̀fọ̀ tó dọ̀fọ̀ ní kú. Ọkọ̀ lápẹ̀ ní sẹ́mi tó tún wá mọ́ bèbè kú. Àrílé lọ́rọ̀ ikú. Àjẹni ní pàmà ní kú. Ìyẹn já. Tó tún wá mọ́ bèbè kú. Lọ́sọ̀dọ̀ King Sunny Adé wọ́n kí ọ Adéyẹmí Aláàfin. Pàmà ní kú. Olórin wo ló làmìlaka tí ò ní kí ikú bàbá yèyé? Ẹni ó bá bá fàyè mọ́. Fẹ́ẹ̀ sí o. Akímọ̀mọ́ wa àbí báàtì. Akímọ̀mọ́ ìyálé kótó. Akíyín o ẹ̀kú ara fẹ́rakù àti gbogbo ayaba. Akíyín o. Hello. Ẹ kú ojúmọ́ ibi ẹ ti ń pè yìí o. Ó kọ yín. Ìdòwú láti bèbí. Sọ́mọ Ọ̀yọ́ ni. Bẹ́ẹ̀ni. Àdúgbò wo lọ́dọ̀ tí ń lọ́yọ̀ọ́? Ọ̀dà àti celebrate yín o. Olówó fara bolówó, ẹ̀wù tí ó olówó tó bí ìdẹ̀ra, bàtà tí ó ṣòkòṣòkò bàbá, ẹni tó bá wọ̀ rẹ̀. Aláàfin jọyọ̀ ẹ̀nà. Kíkú má pọ̀ tá ẹ̀hún kó lè ríran wò ó. Ìṣojú ọ̀tá Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o. Káàárọ̀ sà. Ẹ ṣe ó kọ yín o. Ìyá Ọ̀yọ́ látòrú wà ní. Ìyá Ọ̀yọ́ gangan lẹ́yìn ń bọ̀ lọ́dọ̀ yín lọ́yọ̀ọ́. Ìgbàlẹ̀ Ọ̀yọ́ ni ọlọ́run láàdé. Èdè yín fi hàn wípé Ọ̀yọ́ ni yín màmá. Ọ̀dọ́ ni yín ẹ̀kú ara fẹ́rakù. Ẹ̀kú ara fẹ́rakù. Ẹ̀kú ara fẹ́rakù ọba arí tó lọ. Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ọ̀yọ́ ni mọ̀líkì náà. Ọ̀yá gbẹ́nu sí bíbí. Ibo lọ́dọ̀ tiẹ̀ náà lọ́yọ̀ọ́. Látùlà ni. Látùlà. Lọ́yọ̀ọ́. Àwọn Látùlà. Hello. Hello sà. Ẹ ṣeun o kọ yín ibi ẹ ti ń pè yí o. Orúkọ mi ni mo fẹ́ ẹ̀lẹ́wò. Sọ́mọ Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Láti bo. Sáàdì Òkèlógún. Òkèmógún. Òkèlógún lógún. Lógún. Ẹ ṣeun ẹ kú ara fẹ́ra kù. Ẹ̀zà. Yes.